ju bẹ́ẹ̀ lómi ṣe mọ́ lọ ju bí band boys bọ́ ṣe mọ́ lọ yàtọ̀ sí pé wọ́n jẹ́ olórin kí ni nǹkan míì tí ẹ tún mọ̀ nípa Alhaji tó yẹ pé inú yín máa ń dùn lọ́tọ̀ pé. mo dúpẹ́ fún Ọlọ́run nítorí pé bàbá mi ó jẹ́ mo rí àwọn àwòkọ́ṣe rere lára wọn tó pọ̀ tí ò kì í ṣe kékeré nítorí pé bàbá mi wọ́n fojú pààyàn rẹ̀ yálà ó jọmọdé ni àbójá àgbàlagbà wọ́n fojú pààyàn rẹ̀ wọ́n dẹ̀ ní tẹríba fọmọdé àtàgbà wọ́n máa ń kóyàn mọ́ra wọ́n ń kanra wọ́n dẹ̀ láwọ́ tó hàn sí gbogbo àwọn èèyàn nílùú ni wọ́n láwọ́ dáadáa sí everybody so bàbá mi wọ́n ṣo ní jàgídíjàgan. wọ́n ṣe jàgídíjàgan mò ń gbádùn yín. bẹ́ẹ̀ ni wọ́n ṣo ní jàgídíjàgan èèyàn rárá so bàbá mi wọ́n dáa púpọ̀ tí mo wá ní kí n máa kà á ní méjì ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ mo rí àwọn oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ lára bàbá mi. tí mo fẹ́ béèrè náà nù pé yàtọ̀ sí orin àwọn ẹ̀kọ́ wo lẹ rí kọ́ lára wọn. mo rí ẹ̀kọ́ kọ́ lára wọn ara ẹ̀kọ́ yẹn náà ni pé kéèyàn ò ní tẹríba sọmọdé àti ságbà kéèyàn ò dẹ̀ ní sùúrù torí pé onísùúrù náà ló máa ń jọba ló máa ń jẹ bọ́n ṣe máa ń pè so ló máa ń jẹ inú àpáta so bàbá mi ò kí ń báyàn jà ẹ ṣe ń wò wọn ń báyàn jà rárá so èèyàn jẹ́jẹ́ ń bàbá mi. ó dà Alhaji Dauda Epo Akara wọ́n ti ṣe tiwọn wọ́n ti lọ iṣẹ́ wọn sì ń fọhùn síbẹ̀. alhamdulilayi. torí lára àwọn iṣẹ́ ọwọ́ wọn náà lẹ́yìn jẹ́ ẹ̀ tó wá jẹ́ kí iṣẹ́ orin yẹn ẹ̀ tó wá jẹ́ kó parun orin Àwúrèbe ojoojúmọ́ lójú ńlá sí ibo gangan ló wù yín pé ókè o bí bàlájì ṣe tiẹ̀ lélẹ̀ ibo gangan ló wù yín kẹ́yìn gbé orin Àwúrèbe dé. ẹ ṣe ibi tí bàbá mi gbé dé èmi fẹ́ gbé kọjá abẹ ní ti dáadáa torí pé bàbá mi náà wọ́n gbé débi tó dáa so èmi tí wọ́n á fẹ́ gbé kọjá ibi táwọn gbé dé yẹn ṣe sí yẹn sá so mo fẹ́ kí ó túbọ̀ wà òkè kó tún unique so kàn gbọ́ káàkiri àgbáyé. àwọn orin mélòó lẹ ti ṣe. mo ti ṣe rẹ́kọ̀dì méjì. kí lorúkọ ìkíní kí lorúkọ ìkejì. àkọ́kọ́ ni Àwúrèbe New Dimension. ẹ̀yin gẹ́gẹ́ lẹ sì compose ẹ̀. bẹ́ẹ̀ni. ó yẹ fún wa jẹ́ ń bẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn gbóhùn yín. Àwúrèbe New Dimension from Suliya Amoke Epo is suitable to dance for everybody. Come and dance away your sorrow. My name is Suliya Amoke Epo. This is another dimension in Àwúrèbe. Mọ́mí and Daddy ẹ máa jiyàn Suliya ló ń kọrin. Ọmọ àkànmú Dauda Epo ló ń bọ̀. Ibẹ̀ ni mo ti sọ pé Suliya ti dé o, mo gbọ́dún tó dùn dé o. Ọmọ àkànmú mi Dauda. Suliya ti dé, mo gbọ́dún tó dùn dé. Suliya ló lórin. Torí wọ́n ti gbádé fẹ́ni tó ládé. Suliya ló lórin. Ẹ wò wọ́n ti gbóyè fẹ́ni tó lóye o. Suliya ló lórin. Suliya ti dé o, mo gbọ́dún tó dùn dé o. Ọmọ àkànmú Adéyọ̀. Suliya ti dé, mo gbọ́dún tó dùn dé. Suliya ló lórin. Àmọ̀kẹ́ Suliya mo gbé mi dé. ṣe bẹ́mi la lóyìn lóhùn táwọn ayé ń fẹ́. ẹ̀yin ayé ẹ má kọ̀hún sí mi lẹ́nu kí n bá wọn kọrin là kí n lówó lọ́wọ́ kí n kọrin lókìkí bí bàbá mi Àkànmú Adéyọ̀ epo tó kú. tí bá ní tu yín lẹ̀ orin pọ̀ lára yín bẹ́ẹ̀ ti wà yìí mo rí nǹkan kankan lórí status yín tó yẹ pé ẹ̀yin ni ọba Àwúrèbe. now ṣé ẹ̀yin nìkan ni Alhaji bí tó yẹ pé ń kọrin àbí ẹ tún ní àwọn àbúrò àbẹ́gbọ̀n tó ń kọrin. mo ní àwọn ẹ̀gbọ́n níwájú tí wọ́n ń kọrin. kí wàá lẹ́rù tẹ́ fi pera yín lọ́ba ṣé àwọn ní ṣe bàbá mi ẹ ṣe mo sọ́nà ọba ìpè méjì láàfin ẹ wo ọba ìpè méjì láàfin àní ọba ìpè méjì láàfin mo ní ọba ìpè méjì láàfin ìjòyè lè pé
méje o àmọ́ báyìí pé méjì láàfin gbogbo ayé ló dé mi ládé àwúrẹ́bẹ̀ o ẹ̀rí ìdùnnú ṣubú láyọ̀ gbogbo ayé ló dé mi ládé àwúrẹ́bẹ̀ ìdùnnú ṣubú lóyìn bàbá wa Kọ́lìntì ló dé mi ládé ìdùnnú ṣubú lóyìn. ó ti ẹ̀tún níbi tó ti fà wá. bẹ́ẹ̀ ni o. kì í ṣe pé ẹ̀kan ronú pé èmi gangan lọ bá ó níbi ó ti fà wá. kódà àwọn èèyàn fẹ́ pè yín lálẹ́ òní wọ́n fẹ́ dá sí ètò yìí wọ́n fẹ́ dá sí ẹ jẹ́ n pe nọ́mbà ńlẹ̀ náà kó tó di kásáré lọ tajà tá a bá ti padà dé ká wá gbé ìpè látọ̀dọ̀ àwọn aráalé 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè +234 8142491006 +234 8142491006 lójú òpó tẹ́ ẹ pè sí tẹ́ ẹ fi kí àlejò wa lálẹ́ òní Princess Amoke Epo Akara eléyìí tí wọ́n jẹ́ ọba àwúrẹ́bẹ̀ tí wọ́n sì sọ pé Alhaji Kọ́lìntì àwọn gangan ni wọ́n dé àwọn ní adé orin mò ń lọ náà mò ń bọ̀ náà gbogbo ẹ̀ ló lápẹ̀rẹ̀ ìlẹ́mbẹ̀rún ẹ̀ kú kalẹ̀. àwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn kan gbẹ́kẹ̀lé ẹṣin ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa ni yóò jogún ìjọba ọ̀run. ó yá gbogbo ọmọ Ọlọ́run àti gbogbo àwọn tó ti ṣàkólọ nínú Kristi ẹ darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run Fountain of Joy CNS Pentecostal Church láti jọ́sìn. báyìí ni àwọn ètò ìsìn wọn ṣe lọ gbogbo ọjọ́ Wednesday ní ṣílò wọn bẹ̀rẹ̀ láti 6 p.m. ọjọ́ Friday ní ìsìn Mercy of God bẹ̀rẹ̀ ní 6 p.m. gbogbo ọjọ́ Sunday ní Thanksgiving service wa bẹ̀rẹ̀ ní 9 a.m. ìjọ wa wà ní Hempstead, New York 11550. bẹ́ẹ̀ lẹ́sìn tún lè darapọ̀ mọ́ àlójú òpó Zoom nọ́mbà àkọ́kọ́ láti pè sí ni 669-900-6833 ID number 995-202-4481 password 230-31215. mo sì ní Apostle Prophet Káyọ̀dé Hussein Mísí Jésù JP ni Ọlọ́run pàṣẹ ìgbésí ìránṣẹ́ yìí fún ọ. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí +1718-810-3297. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ yìí ayé yín ò tún wà bákan náà mọ́ àmì lórúkọ Jésù. My people, now better news I bring on give una. Scenic Logistics don't they offer cargo shipments from Nigeria to the USA and UK. Now so ibio, as clients they testify to our efficiency. Now him Scenic Logistics they grow more and more. Come experience reliable and efficient services for your cargo needs. No waste your time and money with companies where they do try and error. For secure and swift shipment inside container ship or